bọ́gbẹ̀dọ̀ ẹ̀ta gbérí gègé èjì mú kùkù rodò èyí láì rírì édèbò ròdẹ ṣé mo tún dé. bó bá dọ̀dún orógbó àgbò bó bá dọ̀dún òbí a sì tún kórè àtẹ. torí ọ̀dọ́dún là arọyẹ ọ̀dọ́dún là arọ òru aṣọ ọlọ́run Olódùmarè ni. Àbísọ́lá tèmi tọpẹ́ mo tún ráyọ̀ Àdùkẹ́ òní ọjọ́ ìkọkàndínlógún oṣù kẹfà ọdún níṣàyájọ́ ọjọ́ tó kọ́ mọ́ òmìn ayé. ọjọ́ ayọ̀ ilé yìí jẹ́ o kò ní dọ̀jọ́ ìbànújẹ́ fún ọ lórúkọ lọ́rùn ọba. ọmọkùnrin Bùkọ́lá Àmọ̀kẹ́ mo gbọ́ bí mo ti ń wí o. ọmọ Bùkọ́lá ọmọ dájú kan fi gègé lọ́rọ̀ ẹnu mi torí wọn ló ní. mo ní ọmọ ọ̀dàgọ̀ jọgọjọ. aya Ayọ̀mídé o aya Ayọ̀mídé Ọlálékan aya wọn nìbàdàn Mèsì Ọ̀gbọ̀n nílẹ̀ Olúyọ̀lé Ìbàdàn ìlú Òdò ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódò òpó kẹrin lójú ogun. àmọ́ ọmọ pé a kì í wáyé ká mọ́ ṣe lárùn kan lára ìjàgbóró làárùn Ìbàdàn. ọmọ kẹ́mi òjò tọ̀yà kan mọ́ ṣe gbé mi fọ́yà ìkẹ́mi òjò tòṣà kan mọ́ ṣe gbé mi kó ṣàlàwẹ̀. àmọ́ ọmọ pé nìbàdàn nílẹ̀ Olúyọ̀lé ẹ̀yin ló máa jòrò sùn ọmọ ajẹ́ pín ó ọmọ ajẹ́ gbin jẹ́ karahun. ọmọ Kọ́lá ní owó lábí o mo ṣe kankan mo fẹ́rẹ̀ láwọn bàbá rẹ̀. Adó Èkìtì níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ Adó ọ̀rá àmìkàrà sábẹ̀wù jẹ́ ìkàrà ṣèjì sínú àgbàgbà tẹ́bíṣù kókó lulẹ̀ àdó koríko ló lálẹ́ wù lójúde àwọn ẹlòmíràn àpáta ńlá ló lálẹ́ wù lójúde bàbá yìí ni wọ́n fi ń pè ní lọ́mọ olókè méjì takọtabo lórí ara wọn. ọmọ ìwé òtù ọmọ aróró òjò ọ̀rìnjọ́ kèwí bá ti ní òtù ìlà òrò òtù ìlà tùgbótùjù akẹ́rìírí lọ́ọ̀kú ọmọ ọ̀bẹ ní mọ́tà mọ́mọ́ ráwọn níyan kọ́nu kẹrin ráhùn ún dà kọ́ mẹ́rún mọ́tà ró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  ọmọ káwó ọmọ wúyì bẹ́bẹ́ ni wọ́n pòkè láwọn bàbá rẹ̀ àṣeyí ṣàmọ́dún o ẹ̀gbọ́n Mọ́gbọ́láhàn ẹ̀gbọ́n Kẹ́mi Sọ́lá Ọláyínká àṣàmọ́dún ṣọ̀pọ̀lọpọ̀ láṣẹ àdáni wáyé.